ìwòyí ẹ jẹ́ ká tún jọ gbọ́ àwọn ìròyìn tó jáde nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 17 oṣù kejì ọdún 2024. Ẹniọlá Abọ́sẹ̀dé Sàlíù lórúkọ mi. Lágbo òṣèlú, látàrí ìwọ́de àti ìfẹ̀hónúhàn tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ igun NLC ti ń pariwo rẹ̀, wọ́n ní àwọn ò ní padà sẹ́yìn, ìwọ́de náà gbọ́dọ̀ wáyé. Lábẹ́ rẹ̀, àjọsọyépọ̀ láàrin ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ kò so èso rere o. Bákan náà, ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Joe Ajaero ní ìjọba àpapọ̀ gbọ́dọ̀ dé fìlà ìrònú kí wọ́n rí i wípé àwọn ní àjọsọyépọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ lórí ìṣòro tí ìfàsẹ́yìn ọrọ̀ ajé mú bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Mínísítà fún ọ̀rọ̀ tó ń lọ ní tiẹ̀ ní ìjọba àpapọ̀ ti fi kùnlukùn pẹ̀lú àwọn òṣìṣẹ́ táwọn sì ti fi ẹnu ọ̀rọ̀ jóná. Ó ní àjọsọyépọ̀ ọ̀hún ti wà lórí ìdá 90. Bákan náà ló gbóṣùbà káre fún ẹgbẹ́ òṣìṣẹ́ igun TUC àti àwọn àjọ 45 tí wọ́n kọ̀ láti ṣe ìwọ́de pẹ̀lú NLC. Lẹ́yìn ọdún 12, àwọn ìgbìmọ̀ aláṣẹ lórílẹ̀‐èdè yìí ti gbà láti gbé ìgbésẹ̀ lórí àgbékalẹ̀ òróǹsàyè pé kí wọ́n mú àdínkù bá àwọn ọ́fíìsì lábẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè yìí. Lábẹ́ rẹ̀, ó ní kí wọ́n kó àwọn iṣẹ́ àti ọ́fíìsì kan pọ̀ di ẹyọ kan. Bákan náà ni wọ́n ní eléyìí yóò mú àdínkù bá owó níná nínú ìṣàkóso tó wà lóde báyìí. Bala Usman ló sọ èyí. Owó orí tí wọ́n gbélé àwọn iléeṣẹ́ tó ń pèsè àwọn ohun mímu aládìídùn yóò jẹ́ kí àdínkù dé bá bí àwọn ènìyàn ṣe ń jẹ ṣúgà lájẹjù àti àrùn lórílẹ̀‐èdè yìí. Ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀. Àjọ ẹ̀ṣọ́ aláàbò ẹnu ìloro ti ṣẹ́wélé títa àwọn oúnjẹ tí wọ́n gbà lọ́wọ́ àwọn onífàyàwọ́ torí àwọn èèyàn 7 tí wọ́n kú ní fọnáfọnṣu níbẹ̀. Lẹ́yìn tí Sunday Igboho padà dé sórílẹ̀‐èdè Nàìjíríà, ó sọ fún Tinubu pé kó tú Nnamdi Kanu sílẹ̀ láhàámọ́ àjọ DSS. Igbákejì ààrẹ Kashim Shettima ti ṣe ìfilọ́lẹ̀ ètò pípèsè iná ọba káàkiri tìbútòrò orílẹ̀‐èdè yìí ní agbègbè gúúsù ìwọ̀ oòrùn. Kò yẹ kí àwọn ọmọ orílẹ̀‐èdè yìí máa kú torí ebi. Peter Obi ló sọ bẹ́ẹ̀ nígbà tó ń fi àìdùnnú rẹ̀ hàn lórí ikú àwọn 7 níbi tí àjọ ẹ̀ṣọ́ aláàbò ẹnu ìloro ti ń ta ìrẹsì ní ẹgbẹ̀rún 10. Aṣáájú ikọ̀ tó ń jà fún ìfìdímúlẹ̀ orílẹ̀-èdè Biafra Nnamdi Kanu ti ní kí ilé-ẹjọ́ gba onídùúró òun lẹ́yìn tí ìjọba àpapọ̀ ti mú àwọn ẹ̀sùn tuntun jáde. Lágbo eré ìdárayá, àgbà ọwọ́ ẹ̀yìn fún ikọ̀ Super Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà Trust Ekong yóò ṣe iṣẹ́ abẹ ráńpẹ́ lórílẹ̀-èdè Finland lọ́sẹ̀ yìí látàrí ìfarapa tó ní lásìkò ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tó ṣẹ̀ṣẹ̀ tẹnubodò ní orílẹ̀-èdè Ivory Coast. Àdúrà mọ́mi Balógun ló ṣe ògbùfọ̀ ìròyìn yìí. Èmi Ẹniọlá Abọ́sẹ̀dé Sàlíù ni mo kà sétí ìgbọ̀yín láti inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí. Láti túbọ̀ máa jẹ̀gbádùn ìròyìn lọ́lọ́kan-ò-jọ̀kan síwájú sí i, ẹ kàn sí wa lójú òpó Facebook, Instagram, TikTok, YouTube àti X. Òní á sàn wá o.